orílẹ̀-èdè náà tó gbogbo àwọn gómìnà kó gómìnà méjì lọ́wọ́ làkó kẹ́kẹ́rẹ́ padà wá tó tún wá sí ayé ìgbẹ́ kọ́kọ́ wọn bá yẹ ogun wàhálà ogun àìlèdè àyèdè kó mọ̀ ṣẹlẹ̀ láàrin oníṣẹ̀ṣẹ̀ ọ̀pẹ àgùnká gbogbo ẹnu ní máa ń bí kó lọ gùn nínú ọ ẹ jẹ́ kí ìṣẹ̀ṣẹ̀ gòkè àgbà ó kó mọ̀ fọdún sọ̀rọ̀ ṣe mọ́ o kó mọ̀ sọ lọ́fi lókè àfin o ọ̀ní ọba dé iye ọ ní ìrìnsà ó pẹ́ fún abẹ́ yìí o. Ọgọ́rùn-ún tó yàn. Àpọ̀jù.
I can give space. Àgbáyé, ní báwo ló ṣe máa gbọ́, ó lè wá adájọ́ kò ń gbọ́, wọ́n ní tó bá gbọ́ tán, báwo ló ṣe máa mọ̀, ó lè wé màá jẹ́ kó mọ̀, wọ́n ní bó bá mọ̀ tán, báwo ló ṣe máa rántí, ó lè wá àríyá máa rán un létí. Agbada méjì.
Òtítí ìbírí o, ẹyọ orí àjọ ló ń ṣe, ẹyọ kan kí kékeré yóò fura. Àjẹkẹ́ àjẹkò, ọba àjẹ ọmọ ìgbà àjẹkò.
Hey, Ross! Mọ́tò yẹn unifort ni na ó máa ní sùúrù náà. Ẹ bọ́ yẹ gbá mọ́tò yẹn ó máa alámátá náà. Ẹ bọ̀ ó lóní mọ́tò alámátá bọ́ ti gbá mọ́tò yẹn ní àwọn náà. Àwọn èèyàn máa ní sùúrù. Ẹ̀gbọ́n bàbá tí wọ́n ti dé.
ẹ wá ṣá. ẹ lè bọ́ sókè. ẹ mọ́ sápá bí ló wà lónìí ẹ mọ́ sápá bí. Excuse me back a little sir. Come back a little. Brothers, move back. So everybody can.
Bàbá. Òkè Ìlérí. Wọ́n pè mí lẹ́kọ̀ọ́. Ààrẹ bàtà rìn bọ́ lẹ́ẹ̀kan yẹn, wọ́n pè mí. Mo rí ọmọ tó bí.